ọmọ Nàìjíríà, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o fún orílẹ̀-èdè tẹ́ bá ti ń gbọ́ wa. Ìlú yìí ni wọ́n ń pè ní ìlú Ọ̀tọ̀lú. Ọ̀tọ̀lú ní agbègbè Ìbẹ̀jú Lẹ́kí, Ilẹ́kí XCDA. So nípa ẹjọ́ torí Ọlọ́run, gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ bá ní àǹfààní láti bá wa wo fọ́nrán yìí, ẹ dákun ẹ bá wa tẹ like, ẹ bá wa share. Ọwọ́ tẹ fi share yẹn ẹ ní fọwọ́ náà gbọmọ sí, inshallah bí kò dẹ̀rọ̀ ti láì. So ẹ wo àrà tí olókun dá. Tá bá wò gẹ́gẹ́ bí a ṣe ń wò yìí, títí ìjọba ò jìnnà sí wa mọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tí kinní yìí wà sí olókun, ibi tí ilé yìí, táwọn ilé tó bàjẹ́ lọ́pọ̀lọpọ̀ yìí tó wà sí olókun, ó lé ní 1 mile. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ dákun ẹ bá wa share kinní yìí kó kan wọn bàbá wa Sanwó-Olú, bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó kàn wọ́n lára. Ẹ dákun torí Ọlọ́run, ẹ wo bí lè ṣe rẹwà tó. Iṣẹ́ lẹ́yìn náà kọ́ ló bàjẹ́ o. Ẹ wo bó ṣe rẹwà tó, ẹ wo bó ṣe lágbára sí. Ẹ wo etí tó lókun pa. Eléyìí nìkan la ṣe rí. Ẹ dákun torí Ọlọ́run, ẹ bá máa wo fọ́nrán yìí kẹ́dẹ̀ bá wa share. Níbi fẹ́ǹsì táwọn wò lọ́ọ̀kan yìí, òun ni títí ìjọba wà, títí ìjọba ni wọ́n ń gbà lọ́lọ́run yẹn.